wọ́n ti jẹ pizza run o ẹ̀yin èèyàn ẹ wá wo àwọn èèyàn nínú àgbàrá ẹ̀jẹ̀ eléèburú jáì o sórílẹ̀-èdè náà sì la wà yìí nítorí Ọlọ́run pẹ̀lú gbogbo ìwọ́de ìfẹ̀hónúhàn táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe lánàá lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ẹ̀yin èèyàn súnmọ́ bí ẹ wá wo bó ṣe jẹ pizza run wọ́n dáná sunlé dáná sun dúkìá kódà wọ́n pa àwọn èèyàn lọ nípakúpa nípa àfọnáfọsùn ni ẹ wo comment section fídíò yìí Telegram channel wọn bẹ́ẹ̀ ẹ wá wo bókù ṣe sùn lọ ṣùá àwọn afẹ̀míṣòfò yìí mà dájú ọ̀dájú abiyamọ làwọn tí wọ́n ń pè ní bandit àwọn Boko Haram yìí o ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ o láàárọ̀ yìí ní the English Alhaji ló bẹ̀ sí ké tantantan pé káwọn agbófinró ẹ tètè máa lọ sí Piza báyìí o káwọn afẹ̀míṣòfò ti wà ń bẹ̀ o wọ́n ń sọsẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn ìjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò sọ ọmọ ológun kankan tó lọ bẹ̀ kò sí Air Force kankan tó lọ síbẹ̀ wọ́n ní wákàtí 3 gbáko láti aago 8 àárọ̀ yìí làwọn afẹ̀míṣòfò yẹn ni wọ́n ti dé agbègbè tí wọ́n ń pè ní Piza nípínlẹ̀ Niger lọ́hùn-ún wọ́n sì sọsẹ́ láti 8 o'clock dago 9 aago 10 aago 11 ni wọ́n tún ṣíwọ́ ọsẹ́ wọ́n ní 10 o'clock làwọn ọmọ ológun ojú òfurufú wa ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ débẹ̀ o eléyìí gbẹnu tán ẹ̀yin èèyàn ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o ẹ wá wo bí wọ́n ṣe pa àwọn èèyàn lọ nípakúpa àní ẹ wo comment section fídíò iṣẹ́ Telegram channel wọn bẹ́ẹ̀ ni ẹ lọ wò ó kẹ wo bó ṣe ṣàwọn èèyàn sì bá sì bo tí wọ́n yanjú wọ́n dáná sunlé lónírúurú ni o wọ́n dáná sun dúkìá wọ́n pa àwọn èèyàn lọ nípakúpa ẹgbọ́n náà ìgbà wo la tún fẹ́ ṣe lè dà lórílẹ̀‐èdè yìí ìgbà wo ni gbogbo ìgbésùnmọ̀mí ìgbà wo ló tún fẹ́ dópin ṣódì ìgbà tó ń bá pa ọgbà ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tán ni bàbá Fẹ́mi Fálànà wọ́n jáde lánàá àti Fast the bad guy ọmọ wọn pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kódà Ọmọyẹlé Sowore náà jáde ṣẹ́yìn rí fọ́nrán yẹn lánàá níbi tí wọ́n ti fi tíágà símú Ọmọyẹlé Sowore tó ti nà gbalaja kalẹ̀ bẹ́ẹ̀ ni pẹ́ẹ́mì ti bọ́ lára rẹ̀ kó tó di pórí padà kó yọ ẹ̀wù báwọn yẹn ṣe bẹ̀rẹ̀ sí fá bẹ̀bẹ̀ sí lára pẹ̀lú gbogbo ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe lánàá òde yẹn ṣẹ́yìn náà rí fẹ́rí dapò àtúwọn náà jáde lánàá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn rántẹ́ members tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn pé enough of bandits pé kó mú ọ̀rọ̀ bandit yìí kó mú wá sópin ọ̀rọ̀ Boko Haram ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò kó gbúdọ̀ wá sópin despite gbogbo ariwo tó ń pa lánàá àwọn people yẹn tún jáde àlójoojúmọ́ ni wọ́n sọ sẹ́sẹ̀ ẹ wo speech tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu give pé gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ lókè òkun kó máa padà bọ̀ wálé ṣé kó máa padà bọ̀ wálé kó wá pa wọ́n sí orílẹ̀-èdè yìí ni. To bandits, kidnappers, and sponsors of terror, surrender or face the full force of the Nigerian state. These windows of surrender will not remain open forever. No mercy will be shown to those who trade in blood of Nigerians. Orílẹ̀-èdè tí ò sèfù àti ìrìn àjò pẹ̀lú mọ́tò ó dogun ó nìṣòro ele burú jáyò ẹ̀yin èèyàn ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa bá ń pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n ní pé Piza ń bẹ ní Bogu local government area nípínlẹ̀ Niger ibẹ̀ làwọn afẹ̀míṣòfò yìí ni wọ́n ti sọsẹ́ láàárọ̀ òní ni o ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2026 tàwánú rẹ̀ yìí wọ́n sọsẹ́ wọ́n ṣe àwọn èèyàn sì bá sì bò kódà tẹ́ ò bá gbàgbé wọ́n ti kọ lẹ́tà o wọ́n kọ lẹ́tà sí wọn páwọn ń bọ̀ o lágbègbè yẹn gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátá ni wọ́n ti mọ̀ pé àwọn àtìláwí kọ lẹ́tà sí wọn páwọn ń bọ̀ wá jà wọ́n lógun àwọn ń bọ̀ wá pa wọ́n nípakúpa wọ́n sì lajú kalẹ̀ táwọn pípù yẹn fi dé tí wọ́n sì pa wọ́n. tó bá jẹ́ pé àwọn ọmọ ológun wa àwọn ẹ̀ṣọ́ aláàbò wa wọ́n dúró re tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ṣé kò yẹ kí wọ́n ti yan àwọn ẹ̀ṣọ́ aláàbò ságbègbè yẹn tàbí kí wọ́n ti kán wọnú gbó tí ń bẹ̀lẹ̀ environment yẹn kí wọ́n survey páwọn òwò ní ń bọ̀ tó fún wọn pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tẹ́mi àwọn èèyàn kúkú jọ àwọn ìjọba yìí lójú ojoojúmọ́ ni wọ́n ń pààyàn lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò sì rí nǹkan kan ṣe sí ẹ sọ pé káwọn ọmọ Nàìjíríà tí ń bẹ lókè òkun kí gbogbo wọn máa padà bọ̀ wálé kí wọ́n máa fẹ́ ẹ̀mí wọn kí wọ́n máa fi wéwu
gbogbo àwọn olóṣèlú yẹn pátápátá lẹ̀ṣọ́ aláàbò ń tẹ̀lé káàkiri, àwọn ọlọ́pàá ń tẹ̀lé wọn, àwọn DSS ń tẹ̀lé wọn, ẹ̀mí tí wọ́n wà nú ààbò, gbogbo ọmọ tó bí pátá gbogbo wọn ń bẹ lókè òkun lọ́hùn. wọ́n wá ń fẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ń fẹ̀mí wọn ta tẹ́tẹ́. tó bá wulẹ̀ fẹ́ gbé orílẹ̀-èdè kan wulẹ̀ gbàǹgbà yẹn kákú mọ̀ pa lórílẹ̀-èdè mọ́, àbí kí láǹfààní pé anáwọn olórí aláwọn aláàrẹ aní gómìnà tí wọ́n sì ń pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípakúpa, ṣé òkè ṣe responsibility wọn ni láti protect life and properties? ẹ wo comment section fídíò yẹn yàn kí ni yẹn kàn tiẹ̀ ń bí mi nínú torí nǹkan burúkú gbáà ni. ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. wọ́n ti kọ lẹ́tà sáwọn tí ń bẹ lágbègbè Piza yẹn, wọ́n láwọn tí ń bẹ ń Piza wọ́n tún sálẹ̀ ń jẹlẹ́jẹ lọ sí Kábí, kódà wọ́n ní wọ́n ti kọ lẹ́tà sáwọn tí ń bẹ ń Kábí báyìí pé àwọn tún ń bọ̀ o, ẹ̀yẹn máa wò ó, àwọn ìjọba ò ní gbégbèsè tó báyìí kán gbé o, wọ́n tún lo àtàkì ń bẹ̀ yẹn. ẹni bà ló mọ̀ o, lágbára Ọlọ́run bá Èdùmàrè nǹkan burúkú ò ní bà yín, kò ní bà mí. níbi tá pẹ́kadé tá ta gbòǹgbòdé àmà ní fọjọ́ ọlọ́jọ́ lọ, bandit ò ní gbé wa o, kò ní gbé yín lọ́mọ, kò ní gbé mi, kò ní gbé gbogbo wa. ẹ bá ń ṣàmì àdúrà kẹ́tì bá ń gbé tọ́ àdúrà mi, àníríì jù báyìí lọ. ìlérí tí wọ́n làwọn amúṣẹ gẹ́gẹ́ bá dé ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ ni làásìjẹ́ kí ti yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri agbègbè wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́, iná ń jó, ẹ̀yẹlẹ́gbẹ̀rà ńlẹ̀, àdàbà atún ti fọ̀fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́sà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.